ẹ̀yin ènìyàn wa. ọwọ́ ti tẹ àwọn ẹni bíi àwọn ọ̀daràn àwọn ọmọ Yorùbá táwọn náà ti ń lọ́wọ́ sí ìgbésùmọ̀mí tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé àwọn lẹ̀ ń wò wọ̀nyí o ọwọ́ ti tẹ̀ wọ́n ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bà wọ́n o ẹ̀yin ọ̀dàlẹ̀ tẹ́ ń ba ìlú jẹ́ nítorí owó ẹ̀dẹ̀ jí àwọn ènìyàn gbé ẹ̀ ń gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn kẹ má tẹ ẹ̀rọ ta lájọbí kẹ má lo tilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń lọ́wọ́ sí ìgbésùmọ̀mí gbogbo ẹ̀yin tẹ́ ń lọ́wọ́ sí bí ìlú yìí ṣe ń bàjẹ́ gbogbo yín pátá ni ọwọ́ á máa bà yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin ènìyàn wẹ jẹ́ ká fi ohùn sí o kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí ọwọ́ bà yìí o bí ọwọ́ á ṣe máa bà gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ni ìbáàjẹ́ ọmọ Yorùbá ìbáàjọba ìbáàjẹ́ ìjòyè ìbáàjẹ́ olóṣèlú Fúlàní ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe olùgbọ̀wọ́ fún àwọn agbésùmọ̀mí tẹ́ ẹ̀ ń bàálù yìí jẹ́ gbogbo yín lọ́wọ́ á bà lẹ́yọ kọ̀ọ̀kan. mi ò lè ti kidnap àti pọ́n mi ò lè ti kidnap. èèyàn méjì péré náà ni. èèyàn méjì lè kidnap. bẹ́ẹ̀ni òyìnbó kan àti journalist kan. ibo lè ti kidnap òyìnbó yẹn. tó bá ti gbé wá máa gbé fún wa máa wà pẹ̀lú ẹni yẹn núgbó. so àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. ó ti tó bí ẹni mélòó tẹ́ ti pa. àti pa ẹnì kankan. gbogbo owó tó ń gbà yẹn kí láwọn kan tó fi ń ṣe. kọ́lọ́ ń ṣàánú ni ìfàájì ni máa ń ṣe jù máa pe àwọn ọ̀rẹ́ mi a máa lọ sí club a máa lọ ṣe fàájì kọ́lọ́ ń ṣàánú ni. mo pe ṣe kidnapper ló ṣe bẹ́ẹ̀ mi ìlébẹ̀ gẹ́ẹ̀tì nǹkan yẹn wà ó pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi ọjọ́ yẹn náà tó ń kọ́sítọ́mà wá fún mi máa ní kó gba péré tó fẹ́ láì mi ìfẹ́ wàhálà fún láìfù ara mi àtọ́jọ́ yẹn ló dẹ̀ ti lọ ni kò ti pè mí mọ́ láti sọ̀rọ̀ mọ́. ẹni babaláwo ni. bẹ́ẹ̀ni. àwọn olè wa ń ṣògùn. àwọn tó ń ta ọjà ni mo máa ń ṣe oògùn fún àwọn tó ń ta ọjà ni mo ń ṣoògùn fún pẹ̀lú oníṣẹ́ ọwọ́ ni mo ń ṣe oògùn fún. bẹ́ẹ̀ sọ gbogbo wọn tó wà bẹ́ẹ̀ lọ́sọ̀pẹ́ ti ṣògùn fún àwọn gbogbo kidnappers. mi ò ṣoògùn fún wọn rí eléyìí gan fúnra ẹ̀ gan orí ìlú kan ló bọ́ lọ́dọ̀ mi rí mi ò ṣoògùn fún rí mi ò lè parọ́ mi ò ṣe oògùn kankan. oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tó wà lẹ́yìn kọ́ta lónìí. èmi kọ́ ni mo ní kì í ṣe tèmi wọn gbà kankan lọ́nà ìgbà tó wá bá mi gan wọn bẹ́ẹ̀ ní ti oògùn lára mi èmi kọ́ ni mo ní mi ò ń ṣe gbogbo nǹkan bá ayílẹ̀la ni mò ń lò obì kẹ́ni máa ń lò òun ni mi ò ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. kí lorúkọ abi ogun bá ń wò. kí lẹ fẹ́ kí ìjọba kó ṣe fún yín. kí ìjọba kan ràn mí lọ́wọ́ kó yọ mí kúrò ní kéésì torí mi ò mọ̀ tí n bá mọ̀ ni mi ò lè ṣe orú ẹ̀ kí ìjọba ràn mí lọ́wọ́ kó yọ mí kúrò ní ilé ni mi ò láìkí irú nǹkan báyìí mi ò mọ̀ kí ìjọba àjọ kan ràn mí lọ́wọ́. iṣẹ́ rò ló fún wọn. iṣẹ́ kidnap mo fún wọn mo sọ fún pé woman kan ní owó lọ́wọ́ pé tó bá gbé woman yẹn pé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀. mo sọ fún wọn pé woman kan ní owó lọ́wọ́ tó bá gbé wọ́n máa rówó gbà lọ́wọ́ ẹ̀ ìgbà tó bá gbé ńkọ́. so bàtà wọn gbé wọn wá gbé lọ so bàtà máa di ọjọ́ kẹrin tó ń gbé woman yẹn lọ ni wọ́n bá pè mí mo bá sọ fún wọn pé ni wọ́n bá sọ fún mi máa bèèrè pé báwo dẹ̀ ni wọ́n wá ní pé woman ní 7 million naira ní òun ní lọ́wọ́ wọ́n ní pé kí wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé àwọn náà ti gbìyànjú tó wọ́n sọ pé kí wọ́n gba owó yẹn bẹ́ẹ̀ pé àwọn náà ti gbìyànjú tó wọ́n ní pé kí wọ́n ti bọ̀ so bàtà máa di ọjọ́ kẹta so ni ó bá pè mí pé àwọn ti gba owó yẹn so kí wọ́n bá wọn ní Ìjẹ̀bú-Òde so mo á lọ bá ní Ìjẹ̀bú-Òde so òun ló wá fi fún mi ní 700,000. èló ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀. 7 million náà sọ fún mi pé àwọn gbà but bàtí mo dé bíbá yìí ni wọ́n gbọ́ pé ó ní 12 million wọ́n gbà. so èló ni àdéhùn yín pé ẹ máa gbà lórí ẹ̀. no kò sáà ó depend lórí oye tó bá ti gbà present ni lónìí máa fi fún mi lówó. ó yẹ tó ṣe mélòó tẹ́ ti wá fún Bọ́lájí. ẹyẹ kan ìpínlẹ̀ náà ni. iṣẹ́ náà lè fi ń bọ́ ìyàwó àtọmọ. iṣẹ́ oko àti iṣẹ́ ẹja ni mò ń ṣe. bẹ́ẹ̀ni. kan fún mi kò sọ́wọ́ tí mo fi iṣẹ́ nǹkan tó sún mi sí tí mo fi ìgbà tí tó pè mí òun mo fi dá lóhùn torí ká ní kò sí nǹkan tó ń ṣe mí ní ọwọ́ mo ṣe manage pẹ̀lú ìyàwó mi àtọmọ mi mo ṣe manage pẹ̀lú wọn but ìgbà tí mi ò rọ́wọ́ fi ṣiṣẹ́ mọ́ òun mo fi. láti ìgbà tí ẹ ti rọ́wọ́ fi ṣiṣẹ́ mọ́ ṣe bí ìyàwó yín mọ̀ pé iṣẹ́ burúkú náà lẹ̀ ń ṣe tẹ́ fi ń mọ̀ àtọ̀ títí dàsìkò ìyàwó yóò mọ̀. ó ṣe mọ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ̀kọ́ la fẹ́ kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn báyìí. ẹ̀kọ́ tí mo fẹ́ sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn iṣẹ́ kidnapping kì í ṣiṣẹ́ tí wọ́n ń bá lọ́wọ́ ọmọlúwàbí mo fi torí Ọlọ́run mo fi bẹ̀ wọ́n kọ́ máa ever báyọ̀ sọ pé àwọn bá wọn ṣiṣẹ́ kidnapping tí wọ́n bá dẹ̀ rí ẹni tó bá dẹ̀ pè wọ́n sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ máa ever torí Ọlọ́run mo fi bẹ̀ wọ́n kọ́ máa ever tó pé àwọn bá wọn ṣe mo fẹ́ kí ìjọba kàn foríjì mi kàn jọ torí Ọlọ́run. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti gbogbo ìpínlẹ̀ pátápátá ẹ̀yin ọ̀gá ọlọ́pàá DPO kọmíṣánná
tí ẹ bá ti mú àwọn ọ̀daràn báyìí, ìbàjẹ́ Yorùbá, ìbàjẹ́ Fúlàní, ẹ máa ṣe ìdájọ́ òdodo fún wọn, ẹ máa fi wọ́n jófin láti kọ́ àwọn tó kù, àwọn tó ń hùwà ibi láti kọ́ wọn lọ́gbọ́n, láti lè jẹ́ kí wọ́n ti ọwọ́ ìbàjẹ́ bọlẹ̀, láti lè dẹ́kun ìwà ìjínigbé nínú ìlú. Ẹ máa fi wọ́n jófin, ẹ máa ṣèdájọ́ òdodo fún wọn. Gbogbo àwọn tí ọwọ́ bá ti bà, ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́rọ̀ yìí. Ọwọ́ ti bà wọ́n o, àwọn ẹni ibi, àwọn ọ̀daràn tó ń da inú ìlú rú, ọwọ́ ti bà wọ́n. Bí ọwọ́ á ṣe máa ba gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan leléyìí. Àṣàkẹ́ TV show.